bàbá amúnigùn àwa lọ́mọ 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 bàbá amúnigùn. Ikú òjijì tí wọ́n lé ọlá Olúwa máa jọ ògbà yín lọ́wọ́. Ikú pàgbà ikú pọmọdé ó pọkùnrin ó pọkùnrin àwa lọ́mọ bàbá amúnigùn àwa lọ́mọ bàbá amúnigùn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا فأهلا وسهلا أيا من بدا كبدر الدجى للورى وتدا محمد رضوان يا شيخنا أدوم لقد صرت نور الهدى هويت المكارم يا ذا العلا تقمصت علما بنور الهدى تعاليت بالعلم ثم الحجاب تجليت بين الورى فرقدا فأهلا لمن كفوه قد أوت مقام العلا بالدعاء والندى يحييك ربي وآل سما كذا الأولياء وكل المدى تديه القلوب التي قد قست بوعظ فصرت به مرشدا حباك إله الورى كوثرا بجاي رسول النبي الهدى بينبغى alóhun tó gbéga Alóhun tó gbéga. béèyàn bá tóbi aníhun tó gbé tóbi bàbá alákànbí sàmì mọ̀lẹ́sà ìmọ̀ gangan lókun béèyàn ga. Béèyàn bá ga alóhun tó gbéga. Béèyàn bá tóbi aníhun tó gbé tóbi bàbá alákànbí sàmì mọ̀lẹ́sà ìmọ̀ gangan lókun béèyàn ga. owó ayé ó níbi tó ti mọ̀ ọlá ayé ó níbi tó ti mọ̀ bàbá alákànbí sàmì mọ̀lẹ́sà lálùkù rí àánú fi ń béèyàn ga. àṣírí omi òkun kò hàn sẹ́nìkan àṣírí omi ọ̀sà kò sẹ́ni tó yé ọba àṣírí tẹ́nìkan ò lè rí aṣọ àṣírí tó fà lákànbí wọn abẹ́bẹ́ ni má fi hàn sẹ́nìkan àwa lọ́mọ bàbá lámúnigùn Àwa lọ́mọ bàbá lámúnigùn. gígùn ẹ̀mí ẹ̀sìn làwọn bẹ́ẹ̀ ló wà Fàlájàgbé Àtàwà tí wọ́n kọ́ pẹ̀lú gbogbo ìjọ látòkè délẹ̀. ire wọlé kíbi ó wọ́gbọ́ lọ àdídì ṣáàdàrí Ya Rabbi, àlì àdàbí Alimu dàbí, àsìlájà tí Bizajirati, wàlíhùdù àní Àríjánàbí, àríbádà mi ṣàràsí wàṣákìsù ṣàrùlé Mo dàbí, wàlífàkù àwọn fàlítọ́ ìbò tẹmọkàrù fúlíkùlì àdàbí wàhíndù ní tàmá
àbí. Wàkúlìlíwà òbílì ànábì. ìṣíta sálíà. Láti yàtọ̀ Rọ́jírọ́jà kọ́ọ̀lù àríbí. Sálísálà sọ́ọ̀tù lìkúrábí. Fàwárọ̀ kọ́ọ̀hù sàbíbí. Adẹ́líà dìbò Muhammadu Ìsìnlábíbò ṣàbíbí. Habibi. Uridu khaira fati mi ghairi mufudili. Sọ pé má pàjà gbé sáàtì àdàkọ má pàjà gbé. Babaláwo níkùn Àní má pàjà gbé. àmì ọlọ́run Má pàjà gbé o. Sáàtì àdàpọ̀ má pàjà gbé. Babaláwo níkùn àmì má pàkàn bí. Àmì má pàkàn bí o. Sáàtì àdàpọ̀ má pàkàn bí. Sírò lámú níkùn. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا وأبيبنا ومولانا محمد sallallahu alayhi wa sallam. نور الدارين ووارث الكونين وسيد الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه ومن دعا مسلكه إلى يوم الدين آمين. Amina. Gbogbo wa ni olóríire láàyè yìí. Èyí tó dájú jù ni pé irú ìjókòó báyìí olórí ibú ò lè sí ń bẹ̀. Èmi má mọ̀ dájú pé olóríire ni mí. Bó bá wá dá ọ náà lójú pé olóríire ni ọ bá mi kíbò sí Ọlọ́run kó lò òkè pé Allahu Akbar. Allahu akibaru inna dina Muhammadin. Ẹlòmíì ò dára ẹ̀ lójú ni òjì ó wí dáadáa. Allahu akibaru inna dina Muhammadin. Bó bá má mọ̀ dájú wípé pẹ̀lú títẹ̀lé ànábì Muhammad ó ti wà nù olóríire láyé àti lálìkìyámọ̀ bá mi kíbò sí Ọlọ́run kó lò òkè. Wa kitabahu akiwa mukila. A kí Ọlọ́run, Allahu akibaru. a fi Ọlọ́run kí ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. A wá dá a padà bẹ́ẹ̀ afànẹ́bì náà kí Ọlọ́run. Bàbá ìgbà kí ó yẹ mí. Adamallahu hayatahu. Mo ní kò sábúrú ń bi kéèyàn fẹ́yàn kíyàn. Ìwọ lálábòsí tó fẹ́ fi ẹni tí ò tí ì jẹ́ nǹkan kí èèyàn ńlá. Súnmọ́ bàbá. Kò sábòsí nínú kéèyàn fi èèyàn kíyàn, kò sábúrú mbẹ̀. Ó tẹ́ Ọlọ́run lọ́rùn. Bàbá Abétù lè ń sì. Ó sì yọ Ọlọ́run nínú kéèyàn fànẹ́bì kí òun. Wadamalilahu isima nabiyyi lasimihi. Bẹ́ẹ̀ni. Kama qala fil khamusil muazinu ashhadu. Táwọn afá bá fẹ́ ṣàbòsí ni wọ́n máa ń ka àdíìsì tí wọ́n mọ̀jà tá nábì sọ. Àlìyẹ̀mínú yẹ̀mínú wàláwùkánà Abubakar fi ṣìmọ́lì kò tọ́ láwọn àyè kan o. Èèyàn láfa àwọn lójú òkó yìí àbá rẹ̀ sì wà lọ́wọ́ òsì. Ṣó wàá kọ́ kí ẹni tó wà lọ́wọ́ ọ̀tún ni? Ṣó mọ̀ rí ni? Rántí àdíìsì àtúkúlà sí akin akọ̀ù. Gbogbo ẹni tó bá ti ní ìwọ̀ lọ́dọ̀ yín ẹ máa fún wọn ní ìwọ̀ wọn, ẹ máa fún wọn lẹ́tọ̀ọ́ wọn. A dá a padà afànábì kí àwọn àfa wa, a fi àwọn àfa wa náà kí ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó wọlé ànábì kó bá a lẹ́gùn kẹrò du àwọn ẹni Ọlọ́run. Amina. Tí wọ́n jẹ́ adé Ọlọ́run àtànábì mọ̀. Rijalun ní ulu basin shadidin wa najidatin. Rijalun ulubasi shadidi wa najidatin. Wa qawluhum qawlun wa fi'luhumul fi'lu. Wa qawluhum qawlun wa fi'luhum fi'lun. Ọlọ́run wọlé àwọn tó ti lọ nínú àwọn àfa wa, àwọn tí wọ́n ṣẹ́kù láyé lónìí
láàfọ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá dúró tì wọ́n. Jazallahu bil khairati anna a'immatan. ọlọ́run mọ́ balẹ̀ àwọn àfa wa jẹ́. Lana nakalu Qur'ana asiba wa zalizala. ẹni bá bá sàmì ilé tiẹ̀ náà ò ní bàjẹ́. Jazallahu bil khairati anna a'immatan. bẹ́ẹ̀ bá mọ sí àwọn àfa bó ṣe tóbi tó o ní pàdé àfa kan kó o mọ ṣàpọ́nlé ẹ̀ dáadáa. Jazallahu bil khairati anna a'immatan. bàbá ibi táyé bàjẹ́ dé lónìí dèdè pọ́lọ́hún àwọn àfáàs sílẹ̀ Yorùbá òun ló jí ó túmọ̀ báwọn táwọn àfọ ò bá ṣiṣẹ́ lára wa ni yóò bàjẹ́ jù báyìí lọ. Lana nakalu Qur'ana asiba wa zalizala. ọlọ́run bá lẹ́gùn kí àwọn àfa wa. Amina. bá a ṣọ́ àwọn tó kù láyé. Amina. mo kí ìkàlẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run ìmọ̀ ibi tí n bá ti gbé kíkí náà torí gbogbo àwọn tó wà láàyè ilé yẹn ńlá gbogbo àwọn tó ń bẹ láàyè yìí ni wọ́n tóbi kò séèyàn kékeré láàyè yìí ẹ dákun mo kí bàbá àgbà Kéwúyẹmí. Adamallahu hayatahu ala yadaru. àfa ọmọ àfa. La yadkhuliki husinu. wòlíì ọmọ wòlíì. Ala yadaru la yadkhuliki husinu. à ń kí àná lára yín bàbá àgbà Kéwúyẹmí àwa ń kí òní tóun náà tóbi bí àná. Wala yagidur bisahibiki zamanu. gbogbo ọmọ àfa àgbà náà kọ́ la lè pàdé ẹ̀ tá a kí bá wọn. ní tí wọ́n ń ṣe ń lé yín lánàá tá a bá ti bá a lọ́dọ̀ rẹ mọ́ lónìí irú àpọ́nlé àwọn ẹni àná mọ́ retí ẹ̀ lọ́dọ̀ wa. Ala yadaru la yadkhuliki husinu. sẹ́ni àlì ní mọ́ni akramaka li shay'in ahanaka inda fakidihi. mẹ́ẹ̀ bá ṣàpọ́nlé rẹ nítorí ipò ní nǹkan kan ahanaka inda fakidihi nǹkan tí wọ́n ń torí ẹ̀ pọ́n ẹ lé lọ mọ́ òun ni kó o mójútó dáadáa kó o mọ̀jì ó bọ́lẹ̀ tó bá ti bọ́lẹ̀ ẹnìkan ò ní pọ́n ẹ lé mọ́ ìwọ náà wo ara rẹ kí ni wọ́n ń pọ́n lé lára rẹ ìwọ náà bíra rẹ léèrè sówó lo ní tí wọ́n fi ń pọ́n ẹ lé mọ̀jì ó bọ́ gbogbo tí ò bá ní jí ó bọ́ ni kó o wá èmi ò ní sọ pé nǹkan báyìí ni kó o mọ̀ ṣe ṣé wáìdì èmi ò ní sọ pé nǹkan báyìí ni kó o mójútó àmọ́ tó bá jówó lo ní tí wọ́n fi ń fún ọ lága wájú tí wọ́n fi ń pè ọ dá sọ̀rọ̀ láwùjọ ìwọ má wá kéwú gbogbo wa náà kọ́ ni kéwú ò gbéga fi kéwú lẹ̀ fáwọn oníkéwú ìwọ má wówó lọ táwọn bá ti ná kéwú débì kan tó bá kan bí owó wọn ò pè wọ́n náà dá sí i náà bá ti pè ọ́ kò ní pé báwọn tó bá jẹ́ kéwú ló máa ń gbé wọn ga nílé yín má ti wówó o eré kéwú ni o kọ́kọ́ sá o gbogbo ẹ̀yàn ọmọ àfa àgbà tẹ́ ń pòwe òfò àlùbáríkà lójú wọ́n ní ojókòó kíláàsì alọ́ àlùbáríkà lójú kò nídìí kí n mọ̀ wọ́n ní o ṣe ẹ̀gzáàmù kó o mójútó kéwù kó má bàa páàsì kó o lè páàsì kó má bàa fail bàbá wẹ́rẹ́ ó lá àlùbáríkà lójú àlùbáríkà dé tán fọmọ àfa àgbà kò bá kéwù lẹ̀ àlùbáríkà náà ló tú láṣìírí pé ò jẹ́ nǹkan kan. Wa man fatahu ta'limu wakita shababihi. bàbá àgbà Kéwúyẹmí ẹ̀yin ni mò ń kí. Fakabiri alayhi arba'u liwafatihi. ohun tó gbénu lé yín ga lánàá bil ilmi wal mali wọ́n mọ kéwú nínú lé yín ọlọ́run wá fi ọlá dé ládé ọlọ́run wá gba méjèèjì náà lọ́wọ́ tí yín náà lónìí bí ó bá yàtọ̀ yóò máa dá sí i. Amina. akúpalẹ̀ mọ́ Sunday bàbá à ń bọ̀ dáadáa pẹ̀lú ògùn ọlọ́run mo kí gbogbo àwọn àgbàlagbà níkàlẹ̀ ẹ dákun Mimma shari. nítorí àkókò kíkì ń lè mọ́ gùn bíi ti bàbá Kéwúyẹmí mọ́. Sanati lahum abauhum. Sheikh Abdullah mo kí yín púpọ̀ bàbá. Mimma shari. Sheikh Imam Abdulwahid ọlọ́run ní dàyín lọ́wọ́. Sanati lahum mo kí abauhum. bàbá wa tí mo bá ọ̀rọ̀ lẹ́nu wọn. Walikulli qawmin sunnatu. bàbá Munirudeen bàbá Munirudeen ọlọ́run níjó bàjẹ́. Amina. ọlọ́run ní padà lẹ́yìn yín mo kí bàbá wa Gíwá Mimma shari. àfọ àgbà yanyan Sanati lahum ẹ kú àpẹẹrẹ tó lò gbà ìgbà onídàrú mọ́ yín lọ́wọ́ o. Walikulli qawmin wọ́n kí ìkàlẹ̀ gbogbo àwọn ẹni sunnatu ọlọ́run ẹ dákun bàbá torí ànábì ẹjọ́ torí àkókò ni mo kí bàbá wa gbà ẹ dákun. Mimma shari. Baba Sheikh Sanati Ridwan lahum
abahu bàbá wa ìgbà nílùú Péjú bàbá wa ìlú Péjú. walikulli qawmi sunnatun wa imamuha. ẹ bá ń kí sẹ́kù wa Habibullah Ìbánú. walikulli qawmi Ọlọ́run ní yóò bàjẹ́ yóò mọ̀ dá sí. sunnatun wa imamuha. bàbá wa ìgbà máa ń gbẹ Ọlọ́run ní padà. bàbá wa ìgbà Hasbunallah. adamallahu ayatahu. Ọlọ́run ní fi yín lẹ̀. amina. ẹkùn náwó yóò mọ̀ dá sí. salamun bàbá Sheikh alaykum. Hasan. bàbá wa ìgbà ya lọ́kọ̀ọ̀kọ̀. ahimmata Bàbá Àgbà. dinina. Ọlọ́run ní padà. mo wá kí bàbá wa Sheikh Ismail adamallahu ayatahu. wẹ́rẹ́. bàbá wa Ọlákànmí. bàbá wa ní Baitul Izzi. adamallahu ayatahu. bàbá wa Sheikh Ismail. ìwà lẹ fi rà wá. ìwà lẹ fi ní wá. gbogbo nǹkan ló lè má kárí bí ìwà kọ́. bẹ́ẹ̀ yẹn bá ní owó tó pọ̀ gan-an kò lè fi owó ní gbogbo èèyàn. kódà bí yẹn bá mọ kéwú tó pọ̀ gan-an ò lè kọ́ gbogbo èèyàn ń kéwú gbogbo wa láti láàfa. wàyíṣà rúsíkítà bímọ yuhibbuka sadiqun. bàbá kò sẹ́ni tó lè sọ kéwú tá a gbọ́ rí bó o bá sọ kéwú tá a sì gbọ́ rí wọn náà ló lọ́ mọ́ tú fúnra rẹ̀. wàyíṣà rúsíkítà bímọ yuhibbuka sadiqun. àmọ́ kí ló fẹ́ fi ní wá ànábì ní innakum lan tasa'unna sabi amwalikum fasa'uhum bi akhlaqikum. ànábì ní tẹ́ bá ní owó tó pọ̀ ẹ lè náwó fún everybody o owó yìí ò lè kárí o. tán bá kò sí bẹ́ẹ̀ ṣe lè lówó tó kò sówó tẹ̀lé ní tó lè kárí gbogbo ara kọ̀tún. ká tó máa sọ ara bàdágìrì. wàyíṣà rúsíkítà bímọ yuhibbuka sadiqun. n tàn wí fún gbogbo àfáà náà nù ẹ já lọ fi wá kún. àfi ẹ ké wà mọ́ hàn ìwà ní sọ ẹrú dẹni rere. ẹ ké wà mọ́ hàn ìwà ní sọ ẹrú dẹni rere. kéwù lásán òwúlò. ẹ ké wà mọ́ hàn ìwà ní sọ ẹrú dẹni. ẹ ké wà mọ́ ìwà ní sẹ́rù dẹ́ni ẹ ké rẹ̀. wà mọ́ ìwà ní sẹ́rù dẹ́ni rẹ̀. wùlá sẹ́wùlò ẹ̀kẹ́ wà mọ́ ìwà ní sọ́ni dẹ́rù. ọ̀rọ̀ yín ni mo fẹ́ fi ṣe wá sí láàrin ìṣẹ́jú márùn-ún. àfíìsì àlẹ́yìn fàmísìlúhu láyú jàdù. mo wá kí ìkàlẹ̀ bàbá àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀. dàmàláyà tàhún. á kí wọn abalùkùmẹ́nu àbùkọ́kùmọ̀ lọ́wọ́ sọ pé kẹrì. wà káyìrò abin ìkọlù láwù àbúnà. wà khairu abin yukọ́lù lahu abuna. wàṣàrù abin ìkọlù láwù àbúhùn. wàṣàrù abin yukọ́lù lahu abuhu. bàbá àfi ká kí bàbá àgbà Ọlọ́run ló mẹ́rú wà ẹ̀. khairu abin. ṣe sùúrù bàbá oore kì í ṣèfà o. torí ọpẹ́ là fi ń ṣoore tó bá yíwọ́ tán là máa ń sọ pé mo ṣe fọ́lọ́hun. yukọ́lù lahu abuna. kò sẹ́ni tí ń ṣoore fọ́lọ́hun nínú gbogbo ẹ̀dá tọ́lọ́hun dá à ń ṣoore nítorí kan lè dúpẹ́ ni. wà khairu abin yukọ́lù lahu abuna. ó máa tán pè lóore ni àwọn Yorùbá ròyìn oore títí wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ wọ́n ní ó dàbí ìgbà tí ọlọ́ṣà bá kóni lẹ́rù lọ ni bí ìgbà tí olè wá jáàyàn bẹ́ẹ̀ ni ká ṣèyàn lóore kó má dúpẹ́. la yujadu li khairu. wọ́n bá sọ fún ẹ pé kò tọ́pẹ́ wọ́n fún ẹ 1 million wọ́n wá sọ fún ẹ pé kò tọ́pẹ́ òun wọ́n fi ń sọ fún ẹ pé ó tọ́pẹ́ ni. la yujadu li khairu. wọ́n fún ẹ 1 million wọ́n wá ní kò tọ́pẹ́ ẹ má ṣe yọnu ẹ má ṣe wàhálà wọ́n lè wá ní àwọn aláàjì tí ní ò tọ́pẹ́ ó sì ní gbòòrè mí jọ mi. illa fi madinihi. ìwà là ń sọ̀rọ̀ ń pa rẹ̀ tí mo fi ń kí bàbá Ọlọ́run ló mẹ́gbẹ́. wa sharru haisu. ẹlòmíì ó wà níjókòó àníkì kí ló fà táàbì máa kẹ́ni tí ò tí ì dé jókòó. mo lọ wá sílẹ̀ dẹ níbi ọjọ́ 5 sẹ́yìn. bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ Sheikh Abdullah. ọjọ́ náà lágbára díẹ̀ púpọ̀ gbàtà dé ọdẹ òmu apàdé bàbá ìmáàmù Ọ̀fà mọ́tò tí wọ́n bàjẹ́ síbẹ̀ mọ́tò tiwa náà bàjẹ́ àfẹ́ ṣe ẹ̀dẹ́ la sì fẹ́ lọ ṣe wá sí àwa rí bàbá Ọlọ́run ló mẹ́rú ẹ̀ níṣẹ́ kọ́nà mọ́tò tiwọn náà bàjẹ́ síbẹ̀ mo sọ fún wọn pé wọ́n ti ṣoore fáláròká
bẹ́ẹ̀ yẹn bá ṣàbùkù fún wa ó ṣàgbákò. لا يوجد ó الخير ń bọ̀ gbogbo ayé ni ó dán tó ṣe. إلا بمعادنه. tó bá sì fẹ́ káyé ó mọ̀ kó o ní nǹkan rẹ lọ́wọ́ àwọn àṣírí tó o ní tó ń pọ́n léhùn tó bá fẹ́ káyé ó mọ̀ kó o ní àwa ni kó o kó fún àwọn ò sọ fáyé pé o ní nǹkan gidi. وشر حيث طلبت شر موجود. gbogbo olówó tóun náà bá fẹ́ ní ìdọ́jú alẹ́ tó fẹ́ káwọn èèyàn mọ̀ pé èèyàn gidi lòun ẹ sọ fún kó náwó fáwọn àfa àwọn ò sọ fáwọn èèyàn á tún sọ fọlọ́run pé kó mọ̀ jẹ́ ó tán bẹ́ẹ̀yàn bá ṣàbùkù díẹ̀ fún wa á wí fáyé kàmá ṣàbùkù fún ọ ṣé wàá dákẹ́ ni wọ́n ṣe sóore fún ọ tó dákẹ́. كما تدين تدان. ó kọ́ fún bàbá bẹ́ẹ̀yàn bá yín wálé kan náà nísìn bàbá wa. قد جرى مثلا. bẹ́ẹ̀yàn bá yín ilé kan náà yóò dùn yín ẹ wí síta. كما تدين تدان قد جرى مثلا. kílé tí wọ́n ṣòro fún ọ tí wàá dákẹ́ àwa pàdé bàbá ọlọ́run ló mọ ẹrú ẹ̀ níṣẹ́ kọ́nà mọ́tò tí wọ́n náà bàjẹ́ wọ́n ń lọ wá sí nìbàdàn àwa páàkì síbẹ̀ wọ́n ní sírù ẹbí olè ń lọ mo ní bàbá ìlú yín là ń lọ abẹ́ wá ṣe wá sí lẹ́dẹ̀ ẹ̀dẹ́ tá a sì lọ bí oṣù mélòó sẹ́yìn bàbá ọlọ́run ló mọ ẹrú ẹ̀ ló pè wá ní wá sí. ó ní ìbá ti pè yín àmọ́ mo mọ̀ pé báwa ṣe ń rìn káàkiri abárìn lọ́wọ́ yín ni. àbá lọ́wọ́ yín ni o. ẹ̀yin náà ń jíṣẹ́ ọlọ́run káàkiri ò jẹ́ fẹ́ pè yín wọ́n wá ní sírù bá a sì ṣe rí yín yìí àwọn ò lọ́wọ́ àsìlẹ̀dẹ̀ ní Ìbàdàn mọ́ èmi ní gbà yín lálejò ẹ wò kẹ́ wọ́n ti ṣe mọ́tò wọn wọ́n wá tọ̀nù wọ́n ní àáfàá olópè yín adáko àáfàá náà lẹ́dẹ̀ nínú àwọn ọmọ wọn náà ni wọ́n wá pe àáfàá náà lórí fóònù pé hòtẹ́ẹ̀lì wo ló ṣètò fún sírù ó níbi báyìí ni africana bò ó ẹja lu africana mo ti ṣe wá sí náà nù ìwà ni mo ń sọ o. wàlá sí tata. gbogbo ẹni tí ò bá ti níwà láyé kò sí ní tó lé ní òní kankan. wàlá sí tata sudu ìlàmà wàrà ta'ala. bàbá kò sóògùn ẹ̀yọ́nú láyé ìwà ẹ̀yọ́nú ló wà. kí ẹ̀ mọ̀ wo oògùn ẹ̀yọ́nú káàkiri ìwà ẹ̀yọ́nú ni kò lọ ní bó o bá níwà ẹ̀yọ́nú bó o bá lóògùn ẹ̀yọ́nú gbogbo ayé ni ó yọ́nú sí ọ àjẹ́ eléyìí ò fẹ́ jí ọ gbà tí ò rí nǹkan jẹ ni. wà inú rídọ̀ àǹkúlẹ̀ ibi kẹ́lí látún. ta ló sọ fún ọ pàjẹ́ máa ń jẹyàn ṣé wọ́n fún un ní tí ó jẹ. wàlákínà àìnà sùkùtì túbúdì lìmọ̀sáwìyà. bàbá wẹ́rẹ́ bàbá ọlọ́run ló mọ ẹrú ẹ̀ wá mú wa lọ hòtẹ́ẹ̀lì yìí àwọn fúnra wọn ni wọ́n wà níwájú tá à ń tẹ̀lé wọn lẹ́yìn wọ́n ní hòtẹ́ẹ̀lì tẹ́ fẹ́ fi sírù sí yìí ò dáa tó lọ́dọ̀ tàwọn àbá náà ti náwó nítorí táfà náà bá ń wò wá odidi owó náà fi gbé wa wá ṣẹlẹ̀ kéde kí wọ́n náwó àmọ́ ìwà tí bàbá ọlọ́run ló mọ ẹrú ẹ̀ ní ìwà náà ga púpọ̀ à ń kí wọlé àwọn àgbàlagbà. kàmá tẹ̀dínú túdánù kọ́díjàrá masala o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wàlá sí tata sudu ìlàmà wàrà ta'ala. wàlá sí tata sudu ìlàmà wàrà ta'ala. akíwọlé bàbá wa gbà bàbá Munirudeen Ọlábànjí ọlọ́run ní padà lẹ́yìn yín bàbá. àmín. bàbá yẹn jẹ́ ń gúnlé ọ̀rọ̀ náà bàbá ọlọ́run ló mọ ẹwẹ́ wa mú wa dé hòtẹ́ẹ̀lì wọ́n láwọn ò fẹ́ hòtẹ́ẹ̀lì yìí pé kò wu àwọn tó kàn sọ pé nùlú táwọn wà àwa ṣe wá sí bẹ̀ wọn ò tọ́jú wa dáadáa bàbá wọn wà lọ gba súùtù ńláńlá méjì fún wa kódà àǹgá ti pa àwa ṣe wá sí mọ́ àwọn àfáà yìí ti sùn àfáà jáná sí omi láfíjì. àsìkínà ṣàràbàlì hùsì ya mani zasako. bẹ́ẹ̀ni. muhibban sharoban la yudomu alayezima. ìwà là ń kí lára yín bàbá wẹ́rẹ́. ọlọ́run kún tàbí. irú èyí tá ń kí lára bàbá wa ọlọ́run ló mẹ́rú ẹ̀. mi nukuta tìlíbà ìkàfùdọ̀tà. ọlọ́run kó má gbà wá lọ́wọ́ yín o. rùfìrìtà. ilá máa lamutana liu bihi láti. ó yẹ ká wá sóde tiẹ̀ náà ìwà lónìí kì í ṣowó èló lowó owó tán ọmọlúwàbí ní òkú tí ò ní bàjẹ́ bàbá gbà wẹ́rẹ́ ọlá yóò ní bàjẹ́. àmínà. mo ń bọ̀ wá ṣàdúrà fún yín lọ́dọ̀ àwọn Baitul Izzi látòkèdélẹ̀ Baitul Izzi Baitul Izzi. ẹ̀yà dọ̀ṣẹ̀ àrùn yìí. Baitul Izzi
ọlọ́run ní dá yín padà lẹ́yìn ànábì Muhammad. àmín. fatuba kahin kuntami ni humati. ẹ jẹ́ ń sọ pàtàkì ìfẹ́ ànábì fún yín láàrin ìṣẹ́jú méjì. tuhibu sahabata wali mustafa. pàtàkì àsálátù ànábì láàrin ìṣẹ́jú méjì. bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ànábì ó ti ṣògùn owó. fatuba kahin kuntami ni humati. olólùfẹ́ ànábì kì í dààmú. tuhibu sahabata wali mustafa. olólùfẹ́ ànábì kì í rí wàhálà. tuhibu sahabata wali mustafa. arábìnrin kan ní òun fẹ́ fi dá yín lẹ́kọ̀ọ́. arábìnrin náà ẹlẹ́hà ni ó wá jẹ́ olólùfẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. arábìnrin wa bọ̀ tàǹjọ́ kan ó fẹ́ lọ gbọ́ wá sí ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. fàlàkìyàwó ṣáàbùn ọmọkùnrin kan ọmọ bọ́ìsì kan wá pàdé arábìnrin náà. ó wá béèrè lọ́wọ́ obìnrin náà yìí pé ìlà iná tẹ̀sí àbíìn ó níbo ló ń lọ ìwọ ọmọbìnrin yìí. ó wá ń dá ọmọkùnrin náà lóhùn ó ní mo fẹ́ lọ gbọ́ wá sí ànábì Muhammad ni. sallallahu alayhi wa sallam. ẹ yóò gbọ́ ànábì kínú mi ó dùn dáadáa. fatuba kahin kuntami ni humati. arákùnrin yìí wá ń béèrè lọ́wọ́ ẹlẹ́yà yìí ó ń béèrè pé ṣé o nífẹ̀ẹ́ ànábì Muhammad ni. fàkọ́ latinam ó ní bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ ànábì Muhammad. ẹ gbọ́ bàbá àgbà kí ó yẹ mí ó wá ń sọ fún ẹlẹ́yà náà ó ní nkunti tún ibi iná hù ó ní tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ bó o ṣe wí ó ní fárífà nìkọ́ bákì ó ní tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ olóòfẹ́ lọ gbọ́ wá sí ànábì olóò nífẹ̀ẹ́ ànábì nkunti tún ibi iná hù tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ fárífà nìkọ́ bákì bá mi ṣí ojú rẹ nítorí ànábì Muhammad. fatuba kahin kuntami ni humati. sáwọn pé ojú ẹlẹ́yà ẹlòmíì ò gbọ́dọ̀ rí jọ kọ́ rẹ lọ wọ́n wá fìfẹ́ ànábì kọ́ lọ́rùn pé tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ ànábì síjú rẹ ojú rẹ tí o kì í ṣí fẹ́ẹ́ nìkankan o ẹ kàn máa ń wọlé ẹ máa ń jáde náà ní àmọ́ tó wà lábẹ́ jẹ̀lì bàbá yìí mo fẹ́ rí i lónìí mo fẹ́ mọ tí ń bẹ lábẹ́ jẹ̀lì bàbá yìí lónìí olóò nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ ẹlẹ́yà síjú rẹ nítorí ànábì mo fà ànábì bì ọ́ bá mi síjú rẹ. tuhibu sahabata wali mustafa. ọba tó yẹ mí kò ṣe méní ṣe méjì Sheikh Abdul Wahidi fàrọ́fà àti nìkọ́ bàá ló bá ṣíjú ẹ̀ fárakùnrin yìí nítorí ìfẹ́ ànábì Muhammad. ó ní ṣé mo ti ṣe ń tó fẹ́ báyìí ó ní bẹ́ẹ̀ ni ló bá lọ wá sí ànábì ló bá padà sílé gbà tó padà sílé fàákùbàrà ti záwùjà ó bá sọ fún ọkọ ẹ pé baálé mi nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí mo ń lọ wá sí ànábì lẹ́ẹ̀kan ó ní kí ló ṣẹlẹ̀ ó ló le díẹ̀ ó ní kí ni nǹkan náà ó ní mo pàdé arákùnrin kan ọ̀dọ́ ni nú àwọn boys àdúgbò wa yìí ó ní nítorí ìfẹ́ ànábì kí n ṣíjú fóun tó bá jẹ́ pé mo nífẹ̀ẹ́ ànábì Muhammad. ọkọ rẹ̀ wá kọjú sí i pé ṣó wá ṣíjú fún ni ó ní naam fa'alitu ó ní bẹ́ẹ̀ ni mo ṣíjú fún nítorí ìfẹ́ ànábì Muhammad. lọ́kọ̀ ẹ bá dìde ló bá bínú bó ti ń tutọ́ sókè ní fojú gbà pé ìwọ ṣíjú rẹ nítorí fún èèyàn nítorí ìfẹ́ ànábì ló fi ṣíjú rẹ ó ìṣòbìnrin re. tarakitu àwa Musa bihubi Muhammadin. oníṣìnà ni ọ́ á jẹ́ pé bó ti ń ṣi tẹ́lẹ̀tẹ́lẹ̀ nẹ́nu ìfẹ́ ànábì kọ́ ló mú lẹ́mìí rẹ̀ tó fi ṣi báwọn ó ní ó dáa tó bá jẹ́ pé onífẹ́ ànábì má tẹ́sítì ẹ̀ lónìí bóyá onífẹ́ ànábì ló tọ́ fa ó kọ́dà tanura lọ́kọ̀ ẹ̀ bá dáná bí ó fún búrẹ́dì tó ní agbára fàkọ́ọ́là lìzáòjìhì bá sọ fún ìyàwó ẹ̀ ó ní nkúntì tún ìbí nàbí yà fàkúlì tanura ìfẹ́ ànábì náà fi gba ìbòjú lójú rẹ̀ ó ní nkúntì tún ìbí náà wù tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ iná ni mo dá kalẹ̀ yìí mo fi ìfẹ́ ànábì gbé ọwọ́ nù náà ó yá kó sínú náà bàbá nítorí ìfẹ́ ànábì obìnrin yóò ṣe méjì fàdákà láti tanura ló bá kó sínú nílẹ̀ kan náà nítorí ìfẹ́ ànábì Muhammad. tarakitu àwa Musa bihubi Muhammadin. ẹni bá yóò gbọ́ ànábì ò ní fojú sunkún ọmọ. uditu wàlàhùláhù máa kuntu ahatadi. bàbá ìbànújẹ́ bá bá ọkọ ẹ̀ ìdààmú bá wàhálà bá kò mọ tó fẹ́ ṣe ó bá sáré lọ bá ànábì Muhammad. sallallahu alayhi ó wa lọ sallam. ànábì èèmọ̀ ti ṣẹlẹ̀ wàhálà dé ànábì ní kíni wàhálà náà ó níyàwó mi ni ìgbà tí ń bọ̀ ń wà sí làárọ̀
ó lóun pàdé ọmọkùnrin kan ó ní kóun ṣíjú nítorí ìfẹ́ ànábì ó lóun ṣíjú náà ó ní mo wá sọ pé oníṣìná ni kì í ṣe obìnrin gidi bó bá jẹ́ obìnrin gidi ni kò ní ṣíjú ànábì nífẹ̀ẹ́ mi náà ló ní tó fi ṣí ànábì wá ní kí ló ṣẹlẹ̀ ó ní mo ní tó bá nífẹ̀ẹ́ wọ ànábì lóòótọ́ èmi ti dáná o mo sì ti ní kókó sínú náà tó bá nífẹ̀ẹ́ wọ ànábì ànábì wá béèrè pé obìnrin náà ń kọ́ ó ní kọ́ dídàkà láti tànù rà ó ló ti kó sínú náà ó ti jóná ànábì wá sọ fọ́kọ ẹ̀ ó ní padà lọ sílẹ̀kùn kó mú jáde yóò bọ́ ọ̀tá ní rọrùn. Uhibbuka ya Rasulallah ihubba o. Kò yé òun wò pé iná tí mo dá tó kẹ̀ ẹ mọ̀ iná kánjú yẹn sírú náà ó fún búrẹ́dì kò lè jáde láàyè yóò ti kú. Uhibbuka ya Rasulallah ihubba o. Ó tẹ̀lé ọ̀rọ̀ ànábì ló bá lọ ọbẹ̀ lóòótọ́ fàfátà tànúrà ló bá ṣí iná tó dá yìí fàkàrà ẹja tí záójú sálímọ̀tàn gánimọ̀tàn gbà tí ó ṣí inú náà yìí kàrà ẹja tí záójú ìyàwó ẹ̀ bá jáde sálímọ̀tàn nǹkan kan ò kan la nínú náà aṣọ rẹ̀ ò jóná débi pé ara rẹ̀ ò jóná nítorí ìfẹ́ ànábì wa Muhammad. Yuqarribuni ila rahmani kuriba. Yuqarribuni ila rahmani kuriba. Ìfẹ́ ànábì tán lè fi mú yẹn wọnú nẹ́tí náà ò sì jó. Tó bá nífẹ̀ẹ́ ànábì dáadáa kò sọ́mọ rẹ kan tí ò ní jẹ́yàn. Bó bá nífẹ̀ẹ́ ànábì dáadáa gbogbo bùkátà rẹ ni ó bí ya. Gbogbo abẹ́tùlì yìí sì akú oríire pé olólùfẹ́ ànábì la tẹ̀lé. Fatubaka ikunta min ummati. Bàbá abẹ́tùlì yìí sì ìjọ yóò ní tú láyé. Tuhibu sahabata wal Mustafa. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Ti gbàwájú náà. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Ó ti gbàwájú náà. Olólùfẹ́ ànábì kó jájọ dáwọ́kà náà kájọ dìde kájọ wí dáadáa. Olólùfẹ́ ànábì jájọ dìde. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Ó ti gbàwájú náà. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Ti gbàwájú náà. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Ó ti gbàwájú náà. Àfún Musa kò tó ti Muhammad. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Àfún Musa kò tó ti Muhammad. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Àfún Isa kò tó ti Muhammad. aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. àfún Yusuf kò tó ti Muhammad. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. àfún kò tó ti Muhammad. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. àfún Yahya kò tó ti Muhammad. Aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Ànábì orí Àjẹrò ẹ̀ aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Táwọn jẹ̀rọ ẹ̀ aṣíwájú ẹ̀dá àti ìgbàwájú náà. Aṣíwájú ayé nìkan kọ́ ló Ló jẹ́. jẹ́ Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Aṣíwájú ayé Kíkan kọ́ ló jẹ́. Aṣíwájú ayé Kíkan kọ́ ló jẹ́. Ìbádọ́rùn Ọ̀gá ni Muhammad. Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Aṣíwájú ẹ̀dá ti gbàwájú náà. Aṣíwájú ẹ̀dá ti gbàwájú náà. Ànábì tá orí táwọn jẹ̀rọ ẹ̀. Aṣíwájú ẹ̀dá ti gbàwájú náà. Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Ó ní níbi àmọ́ ọ̀gá ní Muhammad. Aṣíwájú ayé nìkan kọ́ ló jẹ́. Aṣíwájú ayé nìkan kan ló jẹ́ o. Aṣíwájú ayé nìkan kan ló jẹ́. Bọ́dí ni kí àwọn ọ̀gá mú ọmọ. Aṣíwájú ayé nìkan kan ló jẹ́. Aṣíwájú ayé nìkan kan ló jẹ́. Aṣíwájú ayé nìkan kan ló jẹ́. Bọ́dí ni kí àwọn
jazakallahu khairan. Olúwa mọ́sá jẹ́ àrí bàbá wa pẹ́. Àmín. Albarka la hawla wala quwwata. Illa billah. An-nakratun ba'da al-ma'rifa. Àmín. Olúwa mọ́mọ́ jó tọ́ sí yín. Àmín. Wala la hawla wala quwwata. Illa billah. Wala bàbá àgbàlagbàjì wala bàbá alámúnigun. Wala Sheikh Adam wala Sheikh Kamaluddin. Àmín. Olúwa má jó bàjẹ́ fún yín láíláí. Àmín. Gbogbo ibi tẹ́yìn bá padé ní káwọn ọmọ yín ti gbé. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Èyí tẹ́mi ó fi parí ọ̀rọ̀ tí bàbá sọ òun náà lánàá sọ pé bo istuli utammima usnul akhlaq. Bàtí Kùránì náà ó sọ ó ní wa innaka la'ala khulqin azim ẹ̀rí. Àṣẹ wà ló yẹ ká máa mójútó adúpẹ́ lọ́wọ́ yín o. Tẹ̀m̀bí wulẹ̀ tún ṣe fún wa ọlọ́mọṣàjò wúlò fún wa. Àmín. Bàbá wa Sheikh wa Ibrahim Asingini Al-Mubarak Aṣílẹ̀ ní lérò akíkàlẹ̀ yín o. Olúwa mọ́ṣàjò àríyìn pẹ́. Àmín. Albarka bá Sheikh Kewulabi Sheikh Mustapha Bun